yé mi kò yé yín migraine tó yín sí òyìnbó ló sọ ní migraine ẹ̀fọ́rí túlu tó bá dórí kòrò báyìí yóò gbà torí ẹ̀fẹ́ sí bọ́lẹ̀ ojú ẹ̀yin méjèèjì ọmọ àròyàn ṣé ẹ rí ẹ̀fọ́rí tá à ń sọ yìí ẹ̀fọ́rí túlu tá à ń sọ yìí ó lágbára púpọ̀ débi wípé tí bá ń ṣèyàn wà báyìí yóò mú ara rẹ̀ gbóná gbogbo nǹkan ni ó fi ṣèyàn ṣùgbọ́n ìgbàgbọ́ Yorùbá yàtọ̀ sí tolóyìnbó lórí ẹ̀ ìgbàgbọ́ Yorùbá ni pé èèyàn lè kó lórí ta tá bá wẹ̀ síbi kan èèyàn lè kó kódà àlùjànnú a máa kó síyàn látòrí ọmọ fọyàn gbogbo ògùn lẹ́lò kò ní lọ àwọn míì máa ń sín gbẹ́rẹ́ rẹ̀ á mẹ́nuba gbẹ́rẹ́ rẹ̀ á sì mẹ́nuba èyí tí kì í ṣe gbẹ́rẹ́ ojú mo sì fẹ́ sọ fún yín mo búra lórúkọ Ọlọ́run bí mo ṣe mọ́mọ́ bẹ́ẹ̀ náà màá ṣe sọ mi nìyọ̀ kankan kún bẹ́ẹ̀ ewé ilá ni ewé ilá ni ẹ rí i pé ewé ìlàsà ni tábà tí wọ́n bá bímọ ń jọ̀hún ìlàsà yìí ni wọ́n ṣe wọ́n fẹ́ gùn sísí ọbẹ̀ kó mọ́ ni ewé ìlàsà ni ewé yìí ó ní wọ́n á wà já bàbá ti jẹ́ yọ̀kan báyìí ẹnu ọ̀nà láti wàá lọ lẹ́ẹ̀lẹ̀ á wàá lọ kò sí ní tó kún á wàá pò ọ̀sẹ̀ mọ́ tí ẹ bá fi fọ orí nìsí irú ẹ̀fọ́rí yòówù tí bá ń ṣèyàn ìbá sì migraine ìbá sì orí fọ́ lásán tó bá ti fi fọ orí báyìí ó yájú lẹ̀ kọ́sẹ̀ yẹn kó sí lójú orí fọ́ lọ ni pẹ̀lú ògùn Ọlọ́run tó bá lò láàárọ̀ kó tún lò lálẹ́ ọ̀tán kó lò ṣùgbọ́n bí agbára sí gbẹ́rẹ́ rẹ̀ ni ìgbẹ́ adìẹ ẹ máa ń yàgbẹ́ sí kùkù àbíkẹ́ ló bá àwọn aládìẹ ń sọ adìẹ kẹ́ẹ̀kan mú ìgbẹ́ adìẹ lásán kẹ́ẹ̀kan lọ pẹ̀lú atari 9 táyì kọkùnrin bá ní tápọ́bìnrin bá ní ẹyọ atari 7 ni ẹ lọ mọ́ ìgbẹ́ adìẹ kẹ́ẹ̀ fi sígbẹ́rẹ́ síwájú orí báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run orí fọ́ lọ lójú ẹsẹ̀ ni. láìpẹ́ nǹkan kan tàbí kéèyàn kàn mú yangi lásán yangi ojú ọ̀nà tẹ bá ti lè lọ tẹ lọ ẹyọ atari 9 tàbí 7 fómìnrin tẹ bá fi ra báyìí nísìn òun ti yangi òun ti lágbára bí tẹ bá ti lè sẹ́gbẹ́rẹ́ tẹ bá fi gbowó tẹ bá ti lọ tán tẹ fi ra wájú orí báyìí tẹ dẹ búdí ẹ̀sọ̀wọ́ tẹ fi pupa la nísìnyí ọlọ kọ́lá ọjà àrán sí kọjá ọfà òun tún pa ọfà ara bẹ́ẹ̀ ni ti yangi ojú ọ̀nà tọ́